nínú sáàmù orí kẹrìndínláàádóje ẹsẹ̀ kínní níbẹ̀ olórí Dáfídì wí ògbà kan Ọlọ́run dá òkú lọ Ísírẹ́lì padà kí wọ́n dàbí ọ̀nìkẹ́ lálá kọ̀mọ iwọ́jú rẹ̀ wí àlámà ẹ̀láni àbí ojú ayé ní nǹkan ṣẹlẹ̀ òun ni mo ṣe yá gbé àkórí òní yá bọ̀ bá ọ mo pè ní Ọlọ́run àyípadà èsì ipò kàyí ọ̀nìyàn kò yóò dé bóyá kẹ́lẹ́ dàrúdàpọ̀ àbí kẹ́lẹ́ ìṣòro àbí kẹ́lẹ́ làlúrí àbí oríṣiríṣi ohun kò jẹ́ pé ó yóò mú kọ́nìyàn kéro ọ̀ra rẹ̀ pé nínú ọ̀rọ̀ ni Dáfídì ní mú ṣàkàwé wí kọ́lọ́run bá ti búṣe rẹ̀ dé o ìṣe ni kété lákàn yí àyípadà ìráyè rẹ̀ yá béèrè wí ṣé ọ̀ní àná nílé yìí ṣé orílẹ̀-èdè ni náà lè yí ṣé ebíìnì náà lè yí àbí ọ̀mọ́rìn Ọlọ́run àyípadà màá dẹ̀ fẹ́ kọ́ ya mú ìgbàgbọ́ rẹ sínú Ọlọ́run Ísírẹ́lì Ọlọ́run àyípadà kẹ́ẹ̀bá yóò yí ọ̀rọ̀ rẹ àtàyídáyidà rẹ àtúpòkọ́ ẹ̀ ànè kí yóò yí padà sí rere Ọlọ́run fúnra rẹ̀ òun náà lè lágbára láti ṣe kété àtúnṣe kó tọ́ àtèyí kó yẹ láti máyè rẹ gúnrégé òun ní yí ayé ẹlẹ́ṣẹ̀ padà ká sọ de ọ̀nà mímọ́ ọ̀nà ìdáyìí ó rà rẹ̀ o èmi àìyí àbí ọlọ́mọrìn òun ní yóò yí ìkorò kéyí padà sádùn ó jẹ́ Ọlọ́run kó yóò gbẹ́kẹ̀rẹ́ lé ó jẹ́ Ọlọ́run kó yóò sinmi lé wí ipò kọ́ ẹ̀ á o kó bá ké pe Ọlọ́run kó bá ṣe ẹ̀tọ́ kó ronú padà ẹ̀ṣẹ̀ rẹ kó yẹ ayé rẹ o kó tún pẹpẹ rẹ ṣe kó ṣe àfọ̀mọ́ kétékété kó yóò fa jàǹbá kó yóò mú ìpalọ́ra sínú ayé rẹ kọ́ọ̀rì á gbájúmọ́ Ọlọ́run àyípadà kété òkúrò rẹ àtẹ̀yìnà lóṣù kan lọ ọdún kan lọ àárì á yí padà ìráyé àárì á ṣe àríyànjiyàn bóyá òwò ni àbí olùmúrìn òun lọ́lọ́run àyípadà kó yóò yí òtìjú yí padà kẹsàn-án de gbajúmọ̀ òun lọ́lọ́run àyípadà kó yóò yí ipò òsìrúkọ ẹ̀ àní kí yí padà kó dòmìnira ọ̀dàn ní Íjíbítì ìyọmọ Ísírẹ́lì ọ̀dòmìnira òun lọ́lọ́run àyípadà ká yí òṣì rẹ padà sínú ọ̀pọ̀ yanturu òun ní ṣàyípadà òjákulẹ̀ ká sọ̀nìyàn dé aláṣeyọrí òun lọ́lọ́run àyípadà ká yí ipò àrèsàn rẹ nì dákúrekú òní ọsibítù ọ̀làulé kàn tí discharge rẹ tó dá ẹ padà sí ọsibítù ṣùgbọ́n Ọlọ́run àyípadà òun láyò yí ayé rẹ padà kúrò nínú ipò àrèsàn nì kárí á gbé ọ sínú ìlera kò pé ṣámúṣámúṣámú òun ni Ọlọ́run àyípadà ká yí ọni kò jẹ́ pé ráyé ti kọ̀ sílẹ̀ ọni kì í ráyé ti pàtì ajá kò yá yí ọni nì padà dọ́ni kàn jí tan náà yò kìkìtì ráyé kété wí jẹ́mìrì wọ́n kàn yàn fẹ́ rí tẹ́lẹ̀ ráyé àríyá bá ayáyá fọ́tò òun lọ́lọ́run àyípadà kó bá ké sí ìkórìtà kọ́ ẹ̀yà nínú ipò ẹkún rẹ nì wàá rí i pé
abọ́ṣọ ọ̀fọ̀, aṣọ ẹkún, aṣọ ìdárò, abọ́kò lọ́rùn rẹ, ajakò gbágbádá òyìn àtayọ̀ àgbẹ̀ ọ́. Òun lọ́lọ́run àyípadà, kì í gbé ọ ní kó jòkó sínú ẹ̀hàn, ká lè mọ̀ọ́mọ̀ gbérú ọ ní bá àgbẹ̀ asórí òtẹ́ ìketerálè ẹ̀yà òkan ẹ̀yà tẹríba ẹ̀yà ń. Òun lọ́lọ́run àyípadà, kẹsàn ẹrú kò sọ ẹ̀dọ̀ba. Nínú wọn mọ̀ kà sílẹ̀ oyè orí tẹ̀rẹ̀ mú lébẹ̀ ọ wí ọlọ́run àyípadà ipò mi lè yí. Bíbélì wí bá o ní èsùn kò ṣòro ṣíṣe kan lọ́run. Ọ̀pọ̀lọpọ̀ lè ti gba kámú sí ipò kan ẹ̀yà kẹ́ ẹ̀ bára dé. Ọ̀run rárán pín ṣùgbọ́n ẹ̀ ṣe níwájú ọlọ́run àyípadà. Ọlọ́run àyípadà á yí òpè á yí padà sí ọlọ́gbọ́n. Kìláyè ìyá kan yá mu nínú omi àmú ọgbọ́n rẹ̀. Ọlọ́run àyípadà òní sọ bí kò jẹ́ pé iráyé ti sọ dahoro aṣálẹ̀ aya sọ de alẹ̀ ẹ̀ṣàn fún wàrà àti fún oyin. Iráyé kété awí ibé ni mo fẹ́ ralẹ̀ sí, ibé ni mo fẹ́ kọ́lé sí. Ọlọ́run àyípadà òní mú fọ́jú ọkàn òfọ́jú ẹ̀mí ká mú kó nínú ayé ọ̀nìyàn. Ayágbó mọ́lẹ̀ ra bàtà ojú ọ̀nìyàn ajá kan là kedere. Ọlọ́run àyípadà òní sọ àgàn dọlọ́mọ pípọ̀. Iráyé rẹ̀ ya bá ya yọ̀. Òun lọ́lọ́run àyípadà kò jẹ́ pé ó yóò yí ayé rẹ̀ á yí padà. Gbogbo fúnra rẹ̀ wá ṣe hà. Nínú ọdún o dúró ti ọlọ́run ni. Wọ́n bọ́n mú dúdú ọ̀mí funfun. Jésù Kristi òun lọ̀nà, òun lọ̀títọ́, òun lùyè. Kó bá mú gbẹ́kẹ̀lé rẹ̀ sínú rẹ̀, pàápàá kó dánmọ rẹ̀ nípasẹ̀ òrírí àtúnbí, kó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kó ronúpìwàdà. Á gbà ọ́ là, á yí ayé rẹ̀ padà, ó bẹ̀rẹ̀ ọ̀tun. Ajá kan bẹ̀rẹ̀ lójúló nínú ayé rẹ̀. Nínú Sáàmù orí 126 ẹsẹ̀ ìkíní, Ọlọ́run yí ìkólọ Ísírẹ́lì padà. Ìyẹn náà ó yà á lẹ́run. Báà ní o, Ọlọ́run á mú ọ̀rọ̀ ayé rẹ̀, á mú ya ìyẹn ọ̀tá rẹ̀ lẹ́run. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán. Kó bá dá ọ lójú, wà mọ́ rẹ̀ sọ̀yà. Ọlọ́run mi, Ọlọ́run àyípadà ni. Ire o.